mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 fún tásìkò yìí. Mo kí àtẹ̀sọ́tẹ̀sọ́, mo kí wa tológun mo kí wa pé àkúbójú ọjọ́ ṣe rí. Èdùmàrè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa nílé lájò lóko lẹ́yìn òdì. Ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ tá gbálé tá gbàtà tá ní káwá dorí rẹ̀ sákìtàn káwá fún ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa, káwá fún ní làbárè bí nǹkan tó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun nípa ìdásílẹ̀ ọmọ káàárọ̀ oòjíire ní ti Biafra, ní ti eré ìdárayá àtàgbọ́nmi òṣèlú lóríṣiríṣi àti kó wá bìbà. Orúkọ oníròyìn ó náà ní àyànfẹ́ Elédùmarè. Tún máa wò pọ́wọ́ bòmí òní mo tún ṣe bẹ́ẹ̀ tí mo gbé fìlà mi gbà lásìkò yìí. Ẹ̀yin àgbà náà lẹ sọ wípé lọ́tùnlọ́tùn báyìí òun náà ní aṣọ àrà títí alágẹmọ. Ẹ já máa bọ́ sínú kókó tí ń bẹ nínú ìròyìn ta àsìkò yìí ká tó máa lọ náà. Ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ tẹ alábọ̀dé kan tó wà láàrin wọn, èyí tó ń ta aṣọ ọmọ ogun ilẹ̀ yìí àti ìbọn fún àwọn agbésùmọ̀mí tó jẹ́ ti àwọn akẹgbẹ́ rẹ̀ tó jí gbé. Àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ènìyàn inú ẹgbẹ́ òṣèlú AAC ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tú jáde tí wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà bí ó ṣe ń da àwọn ilé kọ̀ọ̀kan tó ṣe ń dà wó. Ní ìpínlẹ̀ Kẹ́bì ní ṣe ni ẹranko ńlá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Erinmilókun ló ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí apẹja kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Ondo, arákùnrin kan ni wọ́n ti ṣe àfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn tó lu ìyàwó rẹ̀ ní ìlùkulù títí títọ̀ ọ̀hún sì fi ṣe bẹ́ẹ̀ tó dákú mọ́ lọ́wọ́. Ìròyìn ti Biafra Nation pẹ̀lú bó ṣe já sí wípé àwọn ọmọ UNA náà tí wọ́n ń pè fún ìdásílẹ̀ Biafra àti ìtúsílẹ̀ Nnamdi Kanu òní wọ́n tún tẹ̀síwájú nípa ìkéde kónílé-ó-gbélé èyí tí wọ́n máa ń ṣe ní gbogbo ọjọ́ ajé Monday. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè tán ènìyàn 4 ló ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra látàrí ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé ní orílẹ̀-èdè Italy. Eré ìdárayá báyìí mo ń tẹ̀síwájú nínú ìjà jíjà abẹ̀sẹ́kù bí òjò Anthony Joshua òun ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn tí ó fìdí rẹmi nínú ìdíje tí ó tẹnubodò lọ́jọ́ àbámẹ́ta yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni ó ti ṣe bẹ́ẹ̀ tẹ alábọ̀dé kan tó wà láàrin wọn pẹ̀lú bí wọ́n ṣe gbámú níṣìkún lẹ́ni tí ń ta ìbọn àti aṣọ àwọn akẹgbẹ́ rẹ̀ fún àwọn agbésùmọ̀mí jàǹdùkú ní ìpínlẹ̀ Katsina. Gẹ́gẹ́ bí fọ́nrán náà ṣe ń jàrùn rẹ̀ lórí ayélujára nínú èyí tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí kan tí wọ́n ti so ọ̀kan lára ọkùnrin tí kò sẹ́ni tí ó sì mọ̀rúkọ rẹ̀ lásìkò tá a fi kó ìròyìn jọ tí wọ́n dè mọ́lẹ̀ tí wọ́n fi ọwọ́ rẹ̀ sí ẹ̀yìn nínú èyí tí wọ́n ti ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé níṣe ni arákùnrin náà tó jẹ́ ara àwọn táwọn jọ jẹ́ 35 battalion èyí tó wà ní Katsina níṣe ni ó gbàbọ̀dè fún àwọn pẹ̀lú bó ṣe ń jí ìbọn àwọn akẹgbẹ́ rẹ̀ àti aṣọ wọn tí sì lọ ń tún tà fún àwọn agbésùmọ̀mí nínú èyí tí ọwọ́ pálábá rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó ṣẹ́gi. Nínú fọ́nrán náà tí wọ́n fi léde níṣe ni wọ́n lu arákùnrin náà ní ìlùkulù ṣùgbọ́n tóun gan náà kò sì lè sọ wípé irọ́ ni gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn yìí. Nínú wọn ìkan sọ̀rọ̀ síbẹ̀ ó sọ dímọ̀ wípé ara wa ni o tá a pè ní ọmọ ìyá wa tá a jọ ń wọlé tá a jọ ń jáde tá a mọ̀ wípé ọ̀tá ló jẹ́ fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó sì já sí wípé òun gan ni alábọ̀dé tó ń tú àṣírí àwọn pẹ̀lú bó ṣe jí ìbọn àti aṣọ àti ọta oríṣiríṣi tó sì lọ́ọ́ tà á fún àwọn jàǹdùkú agbésùmọ̀mí àṣekúpani ní ìpínlẹ̀ Katsina náà. Wàyí o gbogbo akitiyan láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí láì àjọsọ ìyún Major General Onyema Nwanchukwu òun ló já sí pàbó pẹ̀lú bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò ṣe jágara tí kò sì fi èsì kankan sórí àtẹ̀jíṣẹ́ èyí tí wọ́n fi ránṣẹ́ sí i láti fi lè fi ìdí ìṣẹ̀lẹ̀ náà láti fi lè fi múlẹ̀. Àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ènìyàn nínú ẹgbẹ́ òṣèlú AAC èyún
African Action Congress ó ní wọ́n ti túyáyá tán sì túyáyá jáde síta láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ náà lábẹ́ aláṣẹ àti olùdarí ọ̀nàrẹ́bù Ṣèyí Mákindé tó ń ṣe bẹ́ẹ̀ tó ń wó ilé àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lénìí nínú ìròyìn náà, níṣe ni ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n péjọ bìbà sí sẹkítẹ́rìàtì tó wà ní Agodi ìyún ní olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń ṣe ìlú Ìbàdàn nínú ètí oníkúlùkù wọn tí wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn pẹ̀lú ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ náà tó ń gbé nípa bí ó ṣe ń wó bìtìbìtì ilé àwọn ènìyàn tó sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹni tó ti lọ sí àjọ àrèmábọ̀ látàrí ìrònú èyí tí ó gba ọkàn wọn nínú ìtọ́jú pé ẹgbẹ̀rún ènìyàn ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti di aláìnílé lórí. Bí ẹ bá gbàgbé, níṣe ni a ti mú ìròyìn kan wá wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n ń gbìyànjú láti ṣe ọ̀nà èyí tó yọ̀ kùlùlù tó sì já lọ sálálù nínú èyí tí wọ́n ti fi ń wo ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn ènìyàn, àmọ́ níṣe ni ọ̀rọ̀ náà ti kan àwọn ènìyàn náà lọ́kàn tí gbogbo wọn sì tú jáde lọ sí sẹkítẹ́rìàtì tó wà ní Agodi ní ìlú Ìbàdàn níṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú èyí tí wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn pé kí gbogbo àwọn aṣojúṣòfin ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn àgbààgbà ìlú Ọ̀yọ́ náà pẹ̀lú àwọn orí adé kí wọ́n dìde kí wọ́n ṣùgbà àwọn pẹ̀lú bí gómìnà náà bí kò ṣe gbọ́n tí àwọn ń sọ lórí bó ṣe ń tẹ̀síwájú láti máa wó ogunlọ́gọ̀ ilé àwọn ènìyàn lọ. Ó ní ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé yìí Ṣèyí Mákindé ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá èyí tó pọ̀ yanturu fún àwọn ènìyàn. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n ní àwọn gbọ́ wípé ilé tí Ṣèyí Mákindé ń wò yìí pé fún àǹfààní ara rẹ̀ ni torí pé wọ́n fẹ́ fi kọ́ ilé títí ara rẹ̀ sílùú Ìbàdàn, òun ó sì fi gùn lé wíwó ilé àwọn ènìyàn yìí. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn orí adé àti àwọn èkìnkan nínú òṣèlú kí wọ́n tètè bá gómìnà ìpínlẹ̀ náà ní àjọsọpọ̀ kí ó lè dáwọ́ ìwà tó ń wù náà kí ó lè dá ọwọ́ rẹ̀ dúró. Ní ìpínlẹ̀ Kẹ́bì, níṣe ni ẹranko ńlá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ erinmilókun ló ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí apẹja kan ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé àti àtẹ̀jáde tó jáde, níṣe ni bàbá ẹni 60 ọdún kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Malam Usman Megadi ló ti ṣe bẹ́ẹ̀ rọ ikú òjijì látàrí wípé lásìkò tí ó lọ sí oko Emir ti ìlú Yawuri ní ìpínlẹ̀ Kẹ́bì náà yún ni ó sọ di mímọ̀ wípé lásìkò tí ó lọ ń dẹ odò láti pẹja erinmilókun náà ni ó ṣe bẹ́ẹ̀ jáde sí i tí ó sì fa aṣọ rẹ̀ tó fàya yamayama nínú ètò ti gba ẹ̀mí ẹni 60 ọdún náà. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Yawuri tí ó sọ ìyún Alhaji Abubakaru Shuaibu ó sọ di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú Sunday èyí tí ń ṣe ọjọ́ 22 nínú oṣù tá a wà yìí, pẹ̀lú bá ṣe sọ di mímọ̀ pé arákùnrin ẹni 60 ọdún náà ó ní ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ tó ń ṣọ́ oko Emir ilẹ̀ Yawuri ní ìpínlẹ̀ Kẹ́bì náà tó sì ní iṣẹ́ tó tún yàn láàyò ó ní kó máa dẹdò kó sì máa pẹja. Lásìkò tó lọ pẹja yìí ó ní wọ́n ní erinmilókun náà ó ní ó jáde sí i tó sì ṣekú pa arákùnrin ẹni 60 ọdún ọ̀hún. Wàyí o, nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Kẹ́bì náà tó sọ jáde látẹnu ẹni tó jẹ́ Alhaji Ahmed Idris ó sọ dímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyún Nasiru Idris ó ní ó ti ṣe bẹ́ẹ̀ kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àti Emir ìlú Yawuri náà tó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe Emir ìlú Yawuri náà tó ṣe bẹ́ẹ̀ ṣe àfẹ́kù ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ ó wà ní kán gbà fún kádàrá pé bí ohun gbogbo bá a ṣe kọ sílẹ̀ òun náà ni yóò rí. Òun sì ṣe bẹ́ẹ̀ báwọn mọ̀lẹ́bí ẹni 60 ọdún náà kẹ́dùn pé ọjọ́ náà yóò sì tún ṣe bẹ́ẹ̀ jìnnà sí ara wọn. Ní ìpínlẹ̀ Ondo, arákùnrin kan ni ó ti ṣe bẹ́ẹ̀ ṣe ni wọ́n ṣe àfihàn rẹ̀ lẹ́ni tó lu ìyàwó rẹ̀ lálùdákú sílẹ̀ gbalaja.
gẹ́gẹ́ bí fọ́nrán náà tó ń jà rìnrìn lórí ayélujára nínú èyí tí Koiki Media tó fi léde lórí ju òpó ayélujára Facebook rẹ̀ nínú èyí tó ti ṣe àfihàn arákùnrin kan tí wọn kò fi orúkọ rẹ̀ léde ṣùgbọ́n tán ní níṣe ni ó ti mọ́ lára láti máa na ìyàwó rẹ̀ ní gbogbo ìgbà èyí tí ó sì ṣe ní òní tí ń ṣe ọjọ́ 23 nínú oṣù kẹsàn-án tó ṣe bẹ́ẹ̀ tó yí lọ́wọ́ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní arákùnrin náà ló kùnà kó máa na ìyàwó rẹ̀ tí wọ́n pe orúkọ tiẹ̀ ní ìyá dàda tó ń gbé ní agbègbè ọ̀làdògún ní ìlú ọ̀rẹ́ tí ń ṣe ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí wọ́n ṣe àfihàn náà níṣe ni arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní ìyá dàda yìí ló sùn sílẹ̀ gbalaja lẹ́ni tí wọ́n rọ omi lé lórí ṣùgbọ́n tí kò tí ì dìde lásìkò tí wọ́n fi fọ́nrán náà léde bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń pè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ìyẹn àwọn agbófinró àti àwọn olùtọ́jú aláìsàn ní ilé ìwòsàn tó wà ní ìpínlẹ̀ Ondo náà kí wọ́n lè tètè wá ṣùgbà arábìnrin náà kó má bàa ṣe bẹ́ẹ̀ gba ọ̀nà ọ̀run lọ. ìròyìn ti Biafra Nation báyìí pẹ̀lú bó ṣe já sí wípé ní gbogbo ìgbà àti gbogbo ọjọ́ ajé Monday ó ní ìkéde kónílé-ó-gbélé máa ń tẹ̀síwájú ní gbogbo ilẹ̀ Biafra níṣe ni ti èní ọjọ́ ajé náà tó tẹ̀síwájú pẹ̀lú wọ́n ti ṣe àfihàn àti àtẹ̀jáde àwọn fídíò kọ̀ọ̀kan nínú ètò ń ṣe àfihàn bí àwọn ènìyàn ṣe pa òfin náà mọ́ tí wọ́n sì dúró sí ilé wọn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe nínú ọ̀rọ̀ ẹni tí ó ṣe fídíò ọ̀hún ó ní níṣe ni wọ́n máa ń parọ́ wípé ìran Ìgbò wọ́n fẹ́ràn owó oníṣẹ́ ìwádìí báyìí pé ìran Ìgbò a fẹ́ràn òmìnira ju owó lọ ó ní òmìnira ni àwọn pè fún ló jẹ́ kí oníkúlùkù kó dúró sí ilé rẹ̀ tí kò sì sí ẹyẹ kankan níta ó ní pàápàá jùlọ nípa ẹni tó jẹ́ ajìjàǹgbara àwọn ìyún Nnamdi Kanu tó wà ní àhámọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní kí wọ́n fi í sílẹ̀ ó ní bí bẹ́ẹ̀ kọ́ títí láé ni àwọn yóò sì máa tẹ̀síwájú nínú ìwọ́de nínú ìkéde kónílé-ó-gbélé yìí táwọn gùn lé ẹ̀yin náà ẹ wo àwọn fídíò náà kí ẹ fún ojú lóúnjẹ. Good morning from Abba State, Precisely, is Global News reporting on the 23rd of September 2024. You can see that Mazin can sit at home here, 160%. Everywhere is cool and calm. People have gone home to stay with their family. They're taking sit at home as a means of resting day for themselves. You can see everywhere is cool and calm. The shops have looked at their evolution. No one ready to open. They say Igbo love money, but now we have found out that Igbo love freedom more than money, because you can have money without having freedom. It's a beautiful thing. It's a beautiful thing that we are having it so good. Sit at home here is 160%. We say to fire. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè tán ènìyàn mẹ́rin ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ẹbí kan ṣoṣo látàrí ìjàmbá ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì tó wáyé lórílẹ̀‐èdè Italy gẹ́gẹ́ bí àlàyé tí àwọn oníròyìn orílẹ̀‐èdè náà tí wọ́n fi léde síta nínú èyí tí wọ́n sọ dímọ̀ pé ní agbègbè tí wọ́n pè ní Seviano ní ìtòsí Naples ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé pẹ̀lú bí ilé alájà méjì kan bí ó ti ṣe bẹ́ẹ̀ gbùngbùn tí iná sì ṣẹ́yọ nínú rẹ̀ nínú èyí tí wọ́n níyàn mẹ́rin ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú mẹ̀lẹ́bí kan ṣoṣo lára àwọn ènìyàn mẹ́rin tó jáde láyé ọ̀hún ó láti rí ọ̀dọ́mọkùnrin kan àti ọ̀dọ́mọbìnrin pẹ̀lú ìyá wọn àti ìyá wọn gẹ́gẹ́ bí àwọn àjọ òṣìṣẹ́ panápaná orílẹ̀-èdè ọ̀hún bí wọ́n ṣe sọ di mímọ̀ wọ́n ní àwọn tètè pa kìtì mọ́lẹ̀ láti dóòlà ẹ̀mí bàbá ọmọ náà àti èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ tọ́jọ́ wà nínú mọ̀lẹ́bí ọ̀hún tí ó sì já sí wípé ẹ̀mí àwọn méjèèjì ó ní ó ti dè báyìí ṣùgbọ́n ó ṣe àwọn láàánú wípé èèyàn mẹ́rin wọn ló ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì náà wọ́n ní ìwádìí àwọn sì ń tẹ̀síwájú lórí ohun tó ṣokùnfà afẹ́fẹ́ gáàsì ọ̀hún tó fi dúgbàmù jáde síta. Nínú eré ti ìdárayá báyìí mo sì ń tẹ̀síwájú nínú ìjà jíjà abẹ̀sẹ́kù bí òjò nìyàn Anthony Joshua òun ló sọ èyí di mímọ̀ lẹ́yìn tó fi ìdí rẹmi látàrí ìfigagbága àti ìdíje tó wáyé láàrin òun àti abẹ̀sẹ́kù bí òjò akẹgbẹ́ rẹ̀ Daniel Dubois tó ṣe bẹ́ẹ̀ fi ìdí rẹmi. Lẹ́yìn tí ìfigagbága náà tó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé yìí
ní Wembley Stadium nílùú London lẹ́yìn tí wọ́n fi ẹ̀sẹ̀ tí wọ́n fi já Anthony Joshua bọ́ sílẹ̀ ní ìpele karùn-ún. Níṣẹ́ ni Anthony Joshua náà ti sọ̀rọ̀ sókè tó sì ti sọ̀rọ̀ jáde wípé ẹ má rò pé ó ti rẹ bàbá sára, kò rẹ̀ mí, mo sì ń tẹ̀síwájú nínú ìjà jíjà. Ó ní èèyàn máa ń ṣubú kó tún lè dìde ni, bí mo ṣe bẹ́ẹ̀ tí mo lulẹ̀ lásìkò yìí, ó dá mi lójú wípé àgbò tó dàdí mẹ́yìn agbára ló lọ mú wá lòun yóò fi ṣe. Ó ní òun sì ń tẹ̀síwájú nínú ìjà jíjà o, kò tí ì rẹ bàbá sì ń tẹ̀síwájú. Òun náà ló ní tí Anthony Joshua tó fi léde. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí etí ìgbọ̀nyín òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí. Bákan náà gbogbo ìròyìn tá a mú wá èyí tó kàn yín jù nínú àwọn ìròyìn náà ẹ bá fi sínú comment section, á sì mọ̀ dá yín lóhùn ní wàràǹṣeṣà bá a bá ti ń rí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ẹ kú ìfẹ́, ẹ sì kú àdúrótì wa lórí ìkànnì yìí.